Ẹ káàbọ̀ sílé iṣẹ́ wa o, gbogbo ọmọ Yorùbá ọdẹ ọdún bí ṣàlàáfíà làbá gbogbo lé. Yorùbá nation ní ọ̀nà àbáyọ o, bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Yorùbá nation ló lè ṣe lọ́wọ́ yìí. Mẹ́wàá ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí o. Ǹjẹ́ ti gbọ́ CDA Chief of Defence Staff wọ́n lọ bẹ àwọn àgbààgbà ìpínlẹ̀ Benue, wọ́n lọ bẹ̀ wọ́n lọ́wọ́ o. Wọ́n lọ rí wọn ní Makurdi state capital ní ìpínlẹ̀ Benue, capital Benue òun ni Makurdi. Ibẹ̀ ní CDS ló ti lọ rí àwọn àgbààgbà ìpínlẹ̀ Benue. Ibẹ̀ ni ó ti sọ wípé kí ẹnikẹ́ni kí wọ́n má gbébọn, kí àwọn ọmọ ìlú má gbébọn nítorí pé àwọn ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Kò ṣe bẹ́ẹ̀ là ń lọ o. Lọ́wọ́ yìí lẹ́yìn ìpàdé wọn bí tá à ń lọ gangan rèé. Lẹ́yìn ìpàdé tí Chief of Defence Staff tó ní pẹ̀lú àwọn àgbààgbà ìpínlẹ̀ Benue, àwọn àgbààgbà ìpínlẹ̀ Benue wọ́n fi ẹ̀hónú wọn hàn, wọ́n dẹ̀ ṣàlàyé. Wọ́n ní pé kò ń ṣe wípé àwọn ń lé àwọn Fúlàní, nítorí pé awuyewuye yẹn ti lọ pé nítorí pé wọ́n fún àwọn Fúlàní ní ọjọ́ 14 kí wọ́n fi kúrò ní orí ilẹ̀ wọn. Ìdí rèé tí àwọn Fúlàní ṣe padà wá kán wá ṣe wọ́n lọ́ṣẹ́ tán pa àwọn èèyàn bíi 200 tó bá tiẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Lọ́wọ́ yìí àwọn èèyàn ti pariwo síta pé tán bá fún wọn ní 14 days ultimatum kí wọ́n fi kúrò, ìyẹn ṣé yẹn ló wá dífá fún pé kí wọ́n wá pa wọ́n ni? Àbí irú kátikàti wo ni àwọn èèyàn ń sọ yìí? Meanwhile kò ń ṣe bẹ́ẹ̀ gan là ń lọ lọ́wọ́ yìí. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe lọ, wọ́n ní lẹ́yìn tí Chief of Defence Staff tó lọ bẹ̀ wọ́n lọ́wọ́ tó lọ rí gbogbo àwọn àgbààgbà ìpínlẹ̀ Benue, picture meeting yẹn náà lẹ́ ń rí, àwòrán meeting yẹn lẹ́ ń rí. Àwọn àgbààgbà jáde wọ́n ní kò ń ṣe pé àwa náà pé à ń lé àwọn Fúlàní, à lé gbogbo wọn, kò ń ṣe pé à ń lé wọn. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé a ní pé kí àwọn ọ̀daràn nù wọn làwa ń lé pé kí wọ́n kúrò, pé ṣe báwọn Fúlàní àwọn tó dánú wọn wà tán dẹ̀ ti bá wa gbé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọdún tí kò dẹ̀ sí nǹkan kan burúkú kankan tó ṣẹlẹ̀. Wọ́n ti bá wa gbé lọ́pọ̀lọpọ̀ ọdún náà, nǹkan láburú ò ṣẹlẹ̀. Ṣùgbọ́n àwọn tí ò dá nínú wọn, àwọn kàndánù rẹ̀ sì la ní kí wọ́n kóra wọn dànù, kán kúrò nínú ìlú. Eléyìí ní agbára. Lẹ́yìn yẹn ni àwọn ọmọ ìlú jáde pé irú kátikàti wo ni ẹ̀ ń sọ yìí? Èwo ni pé kí àwọn tí ó dánú wọn kán kúrò? Báwo lẹ ṣe máa mọ èyí tó dá nínú wọn? Ibi ni ọ̀rọ̀ tí ṣe wá ni kò ṣe wá lè sọ́ra ẹ o. Báwo ni ẹ̀yin àgbààgbà ilẹ̀ wa, báwo lẹ ṣe máa mọ̀ wípé àwọn tí ó dáre, àwọn tí ò dáre? Wọ́n ní ẹ má gbàgbé wípé àwọn tí ó dá àti tí ò dánú wọn, àwọn tí kò dánú wọn, wọ́n ń fi ilé àwọn tí ó dánú wọn, wọ́n fi bẹ̀ ṣe ibùgbé láti máa mọ gbogbo nǹkan tó ń lọ nílùú. Àwọn rí kẹ̀dẹ̀rẹ́ wọn ò ní fẹ́ sọ̀rọ̀ wọn síta. Àwọn tó dánú wọn tẹ́ ní pé ó dá o, nítorí lọ́wọ́ yìí àwa gan àti ẹ̀mọ́ èyí tó dá, kò sí èyí tó tiẹ̀ dá nínú wọn náà, ká má tanra wa. Bẹ́ẹ̀ ni kò sí èyí tó dá nínú wọn. Ẹ ń sọ nísìnyí wípé àwọn tó dá nínú wọn ni ẹni kan dúró, ṣùgbọ́n àwọn tí ò dá àwọn nìkan kúrò. Tí nǹkan tẹ̀yin sọ nìyẹn. Eléyìí ni gbogbo nǹkan táwọn àgbààgbà ìpínlẹ̀ Benue tí wọ́n sọ fún Chief of Defence Staff lórí meeting tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ní tán. Ṣùgbọ́n àwọn ọmọ ìlú jáde pé irọ́ o, tó bá jẹ́ pé nǹkan tẹ́ sọ nìyẹn sà, mistake ńlá lẹ ṣe o. Bẹ́ẹ̀ ni àṣìṣe ńlá leléyìí, nítorí wípé bẹ́ẹ̀ ṣe wà yẹn, báwo lẹ̀yin ṣe fẹ́ mọ èyí tó dá nínú wọn? In fact tẹ́ bá rà àwọn ojú àwọn Fúlàní gangan, ẹ máa rò bá àwọn èèyàn gidi ni wọ́n. Ojú wọn tutù, ojú wọn tutù, wọ́n tún dùn wò.
pàápàá jùlọ èyí tó bá ń wẹ̀ nu wọn ni o. Even tí ò tiẹ̀ wẹ̀ nu wọn tẹ́ bá wo dáadáa ẹ mọ̀ pé tẹ́lẹ̀ yìí bá wẹ̀ eléyìí fine, ṣùgbọ́n iṣẹ́ burúkú òun ló kún ọwọ́ wọn. So lọ́wọ́ yìí báwo lẹ ṣe fẹ́ mọ èyí tó dáa? Ìbéèrè tí àwọn èèyàn ń béèrè rèé. Eléyìí fi wá túmọ̀ sí wípé kò sí èyí tó dáa nínú gbogbo wọn. Ibẹ̀ làwọn kan ti bẹ̀rẹ̀ sí nípa pé ẹ wo torí Ọlọ́run ẹ jẹ́ kán fi ìlú wa lẹ̀, ṣé dandan ni? Nítorí pé ilé ayé tí wọ́n fẹ́ live nǹkan tó pọ́n mọ́ wọn lára ni kán ṣáà máa ṣèkà, kán máa pààyàn, àbí àwọn èèyàn ṣe ìkà fún yín ṣùgbọ́n ẹ̀yin ní pé bàbá yín ló nílẹ̀. Àwọn tẹ́ni ó dánú wọn tó bá fi lè pẹ́ ní ibi bẹ̀ yẹn tó bá ṣe ń bímọ sí àwọn ọmọ wọn gan ní dáa. Ibẹ̀ náà tí wọ́n máa kó àwọn tí wọ́n ò dáa, wọ́n máa kó wọn wọlé. Nǹkan táwọn ọmọ ìlú ṣe bẹ̀rẹ̀ sí ní pariwo mọ́ àwọn àgbààgbà wọn nìyẹn pé ẹ bá ti má sọ̀rọ̀ yìí. Kò sí pé àwọn kan da àwọn kan ò da. Nǹkan tá a fẹ́ ni wípé àlàáfíà gbọ́dọ̀ jọba nínú ìlú. Àwọn tí wọ́n dẹ̀ fẹ́ kí àlàáfíà jọba nínú ìlú kan kóra wọn, kan fìlú lẹ̀. Kólúkálùkù di ìlú ẹ̀ mú. Nítorí wípé ó ti wá di stage tó jẹ́ wípé àwọn ará bí ìkà ni ó kúnnú wọn. Ìwà ìkà, ìwà ìpànìyàn òun ló wà nínú wọn. Àwọn tẹ́ni ó dánú wọn, àwọn tí ò dá máa lọ sọ fún wọn pé ṣé jẹ́ mọ̀ pé orí ilẹ̀ tẹ́ wà tẹ́ ń sanwó ẹ̀, ẹ jẹ́ mọ̀ pé orí ilẹ̀ bàbá yín ni. Kẹ́ tó mọ̀ tó ṣẹlẹ̀ àwọn yàrá ní ṣé ó dẹ̀ dá yín lójú. Orí ilẹ̀ bàbá yín ni ẹ tún wá ń sanwó lórí ẹ̀. Kẹ́ tó mọ̀ tó ṣẹlẹ̀ àwọn náà á tún bínú tán. So èwo ló wá da nínú wọn? Ọmọ Yorùbá bí wọ́n fẹ́ o bí wọ́n kọ̀, Yorùbá nation òun ni ọ̀nà àbáyọ. Ìdí rèé tí gbogbo ọmọ Yorùbá táwa náà fi ń pariwo. Ṣé bí olóyè Sunday Igboho náà jáde tó ń gbà yẹn tó ní pé ẹ̀yin Fúlàní o torí Ọlọ́run ní pé kẹ́ má bá wa gbé, àwọn ò lé yín. Nǹkan tá à ń sọ ni wípé ẹ máa bọ̀ láàrin ìlú pẹ̀lú wa ká máa ríra wa lójú méjèèjì. Tá bá jí láàárọ̀ tí n bá kí ẹ káàárọ̀ sà, ìwọ náà kí mi ẹ káàárọ̀ sà. A nífẹ̀ẹ́ yín, ṣùgbọ́n pé kẹ́ wá máa jókòó sínú igbó kẹ́ máa pa àwọn èèyàn wa yẹn, nǹkan táwọn ò fẹ́ nìyẹn. At the end of the day kí ló ṣẹlẹ̀? Wọ́n tún pa oríṣiríṣi àwọn èèyàn ní Ìgàngán nígbà yẹn náà. So kí la wá ń sọ? Kò sí tó da nínú àwọn ará bí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ni. In fact àwọn tí ẹ rò pé wọ́n da nínú wọn, àwọn gangan ni wọ́n ń fún àwọn tí ò da, àwọn ló ń fún wọn ní information bí wọ́n ṣe máa pa àwọn ọmọ ìlú. Àwọn gangan máa rò bẹ́ẹ̀ èèyàn gidi ni wọ́n, tó bá ti di àárín òru gbogbo wọn máa pàwọ̀dà. Àfi kí Elédùmarè kí ó gbà wá. Yorùbá nation òun ni ọ̀nà àbáyọ o. Bẹ́ẹ̀ ni bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Yorùbá nation ló lè ṣe. A ò ní rí jù báyìí lọ ẹ̀yin èèyàn wa lórí eléyìí. A ó máa bẹ ọ̀bẹ ní bẹ́ṣu àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwò. Ẹni tó bá ní a máa bọ̀ òun là ní dé bá. Kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.